ṣé ká máa já ṣọ́ọ̀bù ni wọn ò jalè Bariga ọmọ ọ̀tá lọ́mọ pé Bariga wà ókè aṣọ ọmọ ọ̀tá àṣà àjálè àjá ṣọ́ọ̀bù ṣé ó yẹ kí ẹ̀ máa lọ ni tọ́ba yẹn pé ká máa já ṣọ́ọ̀bù náà àwọn tó máa já ṣọ́ọ̀bù máa já ṣọ́ọ̀bù ẹ̀ ṣàánú wá ń lù. slice bread kan fún 16 room kí ló dé ṣọ́fẹ́ pa wá ní kó má wulẹ̀ fún wa rárá gan. kí wọ́n ṣàánú wa kó fún wa lówó àbò oúnjẹ kó dẹ̀ hàn lójúlé sójúlé kó má gbé fún àwọn dẹ́pẹ́ ṣe ló ń gbé fún àwọn fámìlì àbí ọ̀rẹ́ kó má ṣe bẹ́ẹ̀. ibi táyìn kówó sí lẹ́yìn sọ fún wa kó jóná sáwọn àgọ́ ni. This country ẹ̀rù tó bá ariwo táyé pa ní corona alóníjú làjú wa ó máa tó dá kó ké ṣe pé mi àtẹ̀bí mi ó máa tó sá wíwá dẹ̀ ló wá ó ẹ gbàgbé ó máa tó rà àìsàn kì í ṣe pọ́ṣán mi ó máa tó sá gbógun olúwa má fi kàn mí ìwọ lọ́ba lè rí lè ṣe tó ṣàánú ẹni àrùn kòrónà ó dàbọ̀ ó di gbére ìbànújẹ́ kéré pọ̀ jù má fi kàn wá bàbá God ọ̀rọ̀ Naija dọ́wọ́ ẹ̀ ìwọ lọ́ba tó lè ṣèrànlọ́wọ́ rẹ̀ gbogbo ẹ̀ dẹ̀ ló dorí kodò ẹ̀ dọ́là wọn pẹtrol wọn ṣógun láyé ni ó lè gbà wá lọ́wọ́ wọn wọ́n ní ká jókòó sílé kí ló dé ẹ bá wa bẹ̀ wọ́n ẹ̀ lè gbà wá lọ́wọ́ wọn ọmọ ajẹ́ ìyàwó ajẹ́ ìlú ò dáa kò síná títì ò dáa kò sómi kòrónà tún dé ẹni ká jókòó sílé kí ló dé ṣógun láyé ni this country ẹ̀rù tó bá ariwo táyé pa ní kò. kíjọba kọjọ kó ràn wá lọ́wọ́ o àwọn tó gbóúnjẹ fún pé kó fún wa lóúnjẹ wọn fún wa lóúnjẹ o a kò ń sọ́fà ni wọ́n wá sínú Bariga wọ́n náà wá ṣe sanitation wọ́n lọ sí ṣọ́ọ̀bù ẹyọ kan wọ́n fleet ibẹ̀ wọn ò ṣe kọ́kọ́ mọ́ wọ́n dẹ̀ wọ mọ́tò wọ́n dẹ̀ kámẹ́rà àwọn kan náà wá ibà ìjọ Sunday wọ́n ha bread fẹ́yàn mẹ́ta wọ́n dẹ̀ ṣe kámẹ́rà wọ́n dẹ̀ ní please let's go kíjọba jọ àwọn èèyàn ń ha oúnjẹ lóòótọ́ bọ́ wọ́n ara wọn ló ń ha oúnjẹ fún wọ́n ha fọ́wọn èèyàn wọn ara wọn ni wọ́n ha fún àwọn mẹ̀kúnnù wọ́n ń sọ́fà àwọn èèyàn wà ní Bariga ìwọ̀n ọ̀rọ̀ oúnjẹ jẹ ọlọ́jà lèmi náà àárí ọjà tà wọ́n ní kẹ̀kẹ́ má ṣiṣẹ́ báàgì àti bàtà ni mò ń tà àdẹ ṣiṣẹ́ láti ìgbà tí kíní ti bẹ̀rẹ̀ kíjọba jọ kí wọ́n help wa a ní ìdọ̀rẹ́ pé nílùú yìí o kọjá àṣọkọ́ ṣàánú wa àwọn èèyàn ọ̀rọ̀ jẹjẹ èrò kúta tó ń sọ́fà kódà ó ṣe wípé àwọn boys àwọn míì wọ́n ń já bọ́ọ̀sì gbà wọ́n ń já báàgì gbà nítorí pé wọn ò rí nǹkan tó máa jẹ kí wọ́n jọ kọ́ help wa kọ́ fún wa lóúnjẹ àbí owó. ebi ń pa wá o ebi ń pa wá ń lu o ìyà ń jẹ wá ń lu o wọn fún àrò kan o gbogbo àwọn tó ń fún kọ wọ́n fún wọn ní tíkẹ́ẹ̀tì ni ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ ìwọ lè wọ̀rọ̀ òṣèlú ń lù ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ ìyà ń jẹ wá ń lù àìsàn ń fowó wa jìyà ṣé ó di dandan ká máa fowó wa ìyà ń jẹ wá ń lù o kọ́ má máa fi ṣòṣèlú gbogbo akọ́lẹ̀ à ń tẹ̀ka ṣé dandan ní ká tẹ̀ka ni a ní PVC sure a ní BVM sure a ní gbogbo ala ní bank ẹjọ́ tó lọ ẹ ṣàánú wá ń lù ìyà ń jẹ wá ń lù ìyà ń jẹ wá gan ebi ń pa wá ń lù o ebi ń pa wá o ebi ń pa wá ebi ń pa wá ń lù òkè ṣé ká máa já ṣọ́ọ̀bù ni wọn ò jalè Bariga ọmọ ọ̀tá lọ́mọ pé Bariga wà òkè aṣọ ọmọ ọ̀tá àṣà àjálè àjá ṣọ́ọ̀bù ṣé ó yẹ kí ẹ̀ máa lọ ni tọ́ba yẹn pé ká máa já ṣọ́ọ̀bù ni àwọn tó máa já ṣọ́ọ̀bù máa já ṣọ́ọ̀bù ẹ ṣàánú wá ń lù òkè gbogbo owó tó gbà ń sè tọ́ba kọ́ máa pín 1 million ó sì ṣẹ́kù ẹ ṣàánú wá náà tọ́ba fún wa 1 million èèyàn kọ̀ọ̀kan owó yẹn sì ṣẹ́kù ẹ ṣàánú wá ojoojúmọ́ mi ra newspaper rẹ̀ ó tún wà lápò mi fi ṣeré mò ń kà lójoojúmọ́ ni kí ló ṣẹlẹ̀ ẹ ṣàánú wá ń lù ìyà ń jẹ wá gan lù o ìyà ń jẹ wá o Bariga ìyà ń jẹ Bariga àrẹ̀fẹ́ jalè kàn tí wọ́n mọ̀ pé inú Bariga ló lè wà àrẹ̀fẹ́ jalè àti control ra wa ẹ ṣàánú wa. ẹ̀yin ìjọba la fẹ́ bá sọ̀rọ̀ ẹ ṣe wa mọ́lé kò sóúnjẹ kò sí nǹkan kan àwọn bọ́ìsì wọ́n ń gba pọ́ọ̀sì wọ́n ń dàdúgbò rú wọ́n ń jalè àwọn pátì ara wọn náà ń hárẹ̀sì fún o tó tọ́nà náà á ń jẹ o àwọn ọ̀rọ̀ oúnjẹ ń Bariga ń bí o ẹni tó dẹ̀ sọ̀rọ̀ nu rédíò ní Bariga àti Ṣómólú náà wá ń jẹ fún o wọn wá ń jẹ fún wa rárá o àárín kankan o ẹ̀wọ̀n tó wá ń jẹ tàbá ìyàwó bíi 4 náà fún búrẹ́dì àwọn tó wá lé ní náà àárín kankan ní gbogbo Bariga ń bí yìí o àwọn ara wọn náà ń gbé fún o tó dẹ̀ ń gbé lọ sílé wọn ojú bẹ́ẹ̀ lọ bá ẹ ṣàánú wa o
ẹ̀yin gọ́ọ̀mẹ̀ntì ẹ ṣàánú wa o àwọn ọmọ wà ń lé o ìyá arúgbó wà ń lé gbogbo wa náà la wà ń lé o ẹ jọ̀ọ́ ẹ ṣàánú àwọn ọlọ́jà náà ẹ ṣàánú gbogbo wa ẹ jọ̀ọ́ o ànírógun àìsàn tí ò jẹ́ tiwa o. àárín kan jẹ láti jọjọ iṣẹ́ ẹnu kò gbẹ ni àárín kan jẹ ẹnu gbẹ everything dry àbígbà tá a wà ní dry àbígbà ẹ̀wọ̀n jọ tó ń pín dẹ́rẹ̀ kò tó àwọn ẹlẹ́wọ̀n jẹ níbi àwọn tó wà nílùú ó ti yé yín àwọn tó wà ní prison gan ò jẹun àwọn sọ pé wọ́n fẹ́ bọ́ gbogbo àwọn tá a wà ní gbogbo Nàìjíríà yìí bó ló bá lè fẹ́ ṣe nǹkan tó lè ṣe náà wọ́n lè ṣe wọ́n kàn máa tàn wá náà ni they just dey deceive us ó ti yé yín so tó bá lè ṣe kẹ́bọ̀dì padà sẹ́nu iṣẹ́ ló máa wà òkè àdúgbò mi sì wọ́n ti bà nǹkan jẹ́ everything ti bàjẹ́ wọ́n bọ́ ń já ṣọ́ọ̀bù lọ ń fọ́lé onílé ló ń ṣe gbogbo ẹ ṣé ilé ló dá báyìí kò wá òkè o èmi ò rí ìjọba gbogbo eléyìí kò lè ṣe à. ó wàá fẹ́ tiwa gan torí pé a ṣiṣẹ́ láti jọ ẹ̀ dẹ̀nà àdẹ̀rí nǹkan jẹ ọ̀pọ̀lọpọ̀ pé àwọn èèyàn tó wà nílùú àṣẹ máa ń rí nǹkan kan gbà lọ́wọ́ wọn ọ̀dẹ̀ náà ń pín ráìsì àárín nǹkan kan gbà then àwẹ̀dẹ̀ ló tún bọ̀ lọ́nà yìí tí kíní bá tún wá dé bá àwọn àwẹ̀ àtún rí nǹkan tá a máa jẹ ẹjọ́ bá a sọ fún àwọn ìjọba wa kán ràn wá lọ́wọ́ torí pé kíní ó wà fẹ́ ti àwa mẹ̀kúnnù gan àwa mẹ̀kúnnù àdẹ̀ gbádùn ìlú yìí ẹjọ́ tó lọ ẹ bá a sọ fún ìjọba kán má fi ọ̀sẹ̀ kan kú kíní mọ́ torí pé a ti sùn àti táyà gan lé orun gan ojú wa gan ti wú àríbi lọ tàbá jáde láti inú ilé àwọn àtúbọ̀ síta náà ni àríbi lọ still àtúmọ̀lẹ́ fún wa ibi dẹ̀ ń paráàlú gan ibi dẹ̀ ń pa àwa gan ta wà níbẹ̀ àárín kankan jẹ ànígbà wọn pé tòótọ́ ni corona but kò dọ́dọ̀ wa náà kò sówó àpò agan gbẹ àní kọ́bọ̀ lápò àti ìjẹun gan lábàá ṣe wà ẹlòmíì gan ò ní 200 náà lápò àmọ̀ràn mi fún ìjọba ni pé káwọn ìjọba kọ́ bá bẹ̀ wọ́n kọ́ wá sí agbègbè kọ́ máa pín nǹkan fáwọn èèyàn kó jẹ́ pé owó lọ́fẹ́ fún wa náà nìkan fún wa tó pé kó má jẹ́ pé ilé kan lọ́ máa gbé kíní ẹ̀ dúró bá wá gbé irú nǹkan bẹ́ẹ̀ tó máa gbé sí irú ilé báyìí irú kíní yẹn tó fẹ́ fún wa náà wá ti gbé sí ànádà ilé mi kó má jẹ́ pé gbogbo àwọn àmàkọ̀ máa rush wọ́n máa pín kíní ẹ̀ létò pé kíní àmà aráyè kárí anybody wọ́n máa wá sí bus stop to bus stop olówó mọ ìyà tí mẹ̀kúnnù ń jẹ bá ṣe wà ìyà ń jẹ wá gan ìyà ń jẹ wá gidi gan àárín nǹkan jẹ. ààrẹ ọjà tà wọ́n ní pé káwọn àwọn olóúnjẹ kọ́ máa lọ ra ọjà àwọn àmì ṣe ló ń ná wà lójú ọ̀nà wọ́n máa ní pé ṣé àgbọ̀n pé lockout ó wà a kì í rí mọ́tò tá a bá fẹ́ lọ rajà ní kéétu ẹsẹ̀ la máa fi rìn wọ́n ò jẹ́ kí mọ́tò ó yẹ kó tiẹ̀ fún àwọn èèyàn tó ń fẹ́ lọ ra nǹkan ọjà bí a kí mọ́tò ṣiṣẹ́ fún time kí ó dẹ̀ tún ní pé káwọn mọ́tò kó wọlé padà wọ́n á rí anything ebi ń pa wá ọmọ 8 ni mo bí tí mo rí yìí àwọn ọmọ mi jẹ́ èjìrẹ́ ni gbogbo wọn mo rí anybody wọn ò fún wa lóúnjẹ wọ́n ní pé wọ́n ń pín oúnjẹ ládùúgbò èmi ò ṣe APC torí mi ò lè máa rìn káàkiri àwọn ará wọn ló ń fún lóúnjẹ wọn ò fún wa lóúnjẹ wọn náà máa fún wa lówó àrí anything o ẹ jọ̀ọ́ ebi ń pa wá o ààrẹ ti dé tán ọkọ COVID-19 kó kẹsẹ̀ ńlẹ̀ o táwọn ẹ̀ bá dé bá COVID-19 yìí ọ máa jí àwọn ọmọ èèyàn gbé láti lọ́ọ́ máa fi ṣòwò èèyàn tó bá rìn gan tí kò bá mọ̀ rìn gan máa rẹ́ etí ẹ̀ ní kọjọ nítorí Ọlọ́run kọ́ bá wa kásẹ̀ gbogbo COVID-19 yìí ọ̀nà àbáyọ tèmi mọ̀ pé àwọn ìjọba tó lè ṣe bóyá kọ́ fún everybody lówó díẹ̀díẹ̀ tó bá tiẹ̀ pọ̀ a little àti ìṣòro oníkàlùkù máa mọ bóyá máa fi má lè jà ìtorí àwọn èèyàn tí wọn ò rí ibi lọ́bi iṣẹ́ ebi ń pààyàn gbogbo ọwọ́ wa ò lè rí bákan náà so oúnjẹ kò sóúnjẹ ẹni tó ti lọ́bi iṣẹ́ ó di pé òun gan ó fẹ́ máa tọrọ jẹ so kọjọ nítorí Ọlọ́run kọ́ gbogbo kínní kọ́ kásẹ̀ ńlẹ̀ àwọn tó dẹ̀ ti ní coronavirus àbí gbogbo 999 wọn Ọlọ́run fún wọn lálàáfíà àwòdẹ ní rírú ẹ̀. ṣẹ́rí wọlé dálẹ̀ yìí ẹ̀kọ́ fi àjà àwọn èèyàn ni èmi ò gbọdọ̀ kúrọ́ fún yàrá ẹ wá sọ́dún sí yàrá ìmọ̀lẹ́kẹ́ ibi ń pa àwọn èèyàn yàrá ẹ wá sí ìdàjẹ́ bọ̀sẹ̀ ìmọ̀lẹ́kẹ́ ibi ń pa àwọn èèyàn wọ́n tún náà kọ́ tó pọ́n oúnjẹ dé ní yàrá kódà gan wọn ò dé bá àdìgà tí ó dáa bẹ́ẹ̀ èyí tó bá dùn ẹ máa ṣó yẹn ẹ̀ríkẹ́sẹ̀ for example ẹ wá round about àyàn jókòó ibi ń pa wọn ẹ kọ́ tẹ̀ fóúnjẹ try wọn wò ṣé ẹ pù wọn nìyẹn ni ẹ lè máa gbóúnjẹ sínú yàrá kan kan máa sọ́ba kan máa lè ọ̀ lè jáde ẹ wá gbogbo bọ́ọ̀sì ibi ń pa wọn ẹ wá fóúnjẹ try wọn wò ibi ń pa wọn náà dírẹ́fà lèmi gáàjì wa àwọn kan tí wá síbẹ̀ ọ̀nà pọ́njẹ́ mi kan ra àwọn kan wá sí wọ́n fi mọ́tò koropè lọ gbé àwọn rice bag para wọn ò dé bàdìgà yìí wọn ò dé bàdìgà kó tẹ̀ bá bàdìgà rí wọn àwọn olófun kọ́ náà bàdìgà yàrá ọ̀nà ń pọ́wó oúnjẹ kò dé bàdìgà yìí o èèyàn kò lè wá kúrọ́ bá wọn kọ́bọ̀ àrígbà ń bẹ àyàrá àpòdé náà kò sówó bẹ́ẹ̀ àpòdé kò sówó bẹ́ẹ̀ ń re kò sí ọ̀kan lápò náà ẹ kàn gbó sáré wá ní ẹ bá bẹ̀wọ̀ ẹjọ́ wọn ní àkọ́ pé wọn pé àkọ́ oúnjẹ ṣé voters card wa àti picture anybody ṣé kò sí ní council ni tó fi dá ogun àmọ́ ara
gbogbo ẹ̀ wà ń bẹ̀ náà wáyé tó de ṣèbí tó wáyé po gbọ́nsìn fọ́tò wà ń bẹ̀ ara wọn á ní ká tó àyíbáwò àkọ́jú ọ̀ fọ́tò wọn á fi ṣe bọ́n ṣe gbàdọ̀ election nìyẹn ó di pé ọ̀rọ̀ ló ń jẹ́ dé sí wọn ta sí wa wọn. ǹjẹ́ kan ṣe ní pé wọ́n wà ń sí pé káàkiri wọn fẹ́ ṣe màdàrú just kan lọ káńsù fọ́tò ẹ̀ ti wà ń bẹ̀ ọ̀lẹ́dẹ̀ wọ́n máa fún ẹ lóúnjẹ èwo ni káwọn pé bí máa pa wọn kan àtàárọ̀ mi jẹjẹ mi ò dẹ̀ máa wẹ́ gbà mo kọ̀ bẹ̀rẹ̀ àwẹ̀ lọ́dún yìí ni sọ́ọ́lì mi ò gbà wẹ̀ nínà mo kọ̀ bẹ̀rẹ̀ àwẹ̀ lọ́dún yìí sọ́ọ́lì ni mi ò irú ẹ̀ nínà ẹjọba abẹ wọn ẹjọ o èèyàn kò lè máa jẹun tó hùn kébi máa pa wọn kan gbogbo bàrígà wọn kò sóúnjẹ kan bẹ ẹ wá bò wá náà rè ń bì kò sóúnjẹ kan bàrígà náà ẹ wá ní ẹ pù wá ẹ bá bẹ wọn ọlọ́dún ọmọ náà pín ìyàn ra kò dé bàrígà ẹ bá bóun náà sọ̀rọ̀ o olú ọmọ olóhùn náà pín nǹkan kò dé bàrígà yìí o gbogbo àwọn tó ń pín nǹkan ara wọn dé bàrígà kan ṣàánú wa kan wá síbi kọ́ dẹ̀ lọ́dún sí kan wá fún wọn kan wàrà ìlàjẹ́ wà ebi pa wọn bẹ̀ kí ló dé àdàbà tó hàn rí ọkàn bẹ̀ kí ló dé. mi ò ná ọkọ mi ìdẹ́nu yóò òbò tó wà máa dó káàkiri ẹ tún àwọn nàìjíríà sì ẹjọ́ ń torí ọlọ́run mo kirikiri látàárọ̀ nsìn mi ò pa 1000 naira àwọn ọmọ mi jẹ́ máa jẹun àwọn ọmọ mi máa jẹun ẹjọ́ ń torí ọlọ́run mi ìdẹ̀fẹ́ káwọn ọmọ mi sọ́fà náà ni mo yẹn ń kiri ọjà káàkiri. COVID-19 ó mú ọrọ̀ ajé wa wálẹ̀ gidi gan torí bí mo ṣe wà mí ò ná mi ọkọ mo bímọ 4 kò sọ́kọ ọkọ mi ti ṣaláìsì láti ọdún 5 ló ti ṣaláìsì so kò sọ́kọ èmi jẹ́ ni mò ń bọ́ àwọn ọmọ wọn ò jẹ́ fún wa ní oúnjẹ débi pé wọn ò fún mi lóúnjẹ débi pé máa fi bá àwọn ọmọ mi so èmi ni mo àyè ti bá kiri tán ni màá ṣètò wá rí èrè tí màá fi fún àwọn ọmọ mi lóúnjẹ torí kò sẹ́ni tó ń fún mi ìná ọkọ mi ìná anybody. ẹjọ owó tí wọ́n ń pín 20,000 ṣó dọ́dọ̀ yín question tí mo fẹ́ bèèrè lọ́wọ́ yín nìyẹn wọ́n náà ń pín 20,000 ṣó dọ́dọ̀ yín kò dọ́dọ̀ tèmi ní gbogbo Bariga tí mo wà ń sìn ní àdúgbò mi gangan ebi ń pa wọ́n dẹ̀ ń pín rice wọ́n pín owó àárín kankan wọ́n pín rice o politician náà fi ń pín rice ó ti yẹ yín sà party náà fi ń pín fẹlẹ́dẹ̀ ti sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé pàdé government náà ń dè party náà fi ń pín tá a bá débẹ̀ aláǹsínú mẹ́mbà àsínú kínní àkú òǹbẹ̀ èèyàn kan lẹ́ni tí ó ṣe nǹkan kan tó jọ mí lójú òun ni máa kan lẹ́gbẹ̀ẹ́ lé mi ó lóun fi party pín rice pé àwọn tí ọkọ wọn ti kú ni kó wá gba rice ó dẹ̀ pín rice ó pín gàrí ó pín búrẹ́dì ó pín dómì kì í ṣe olóṣèlú rárá ó kàn ṣe fún Ọlọ́run ni torí ó rí ìwé tí bọ́tí gbogbo owó tí wọ́n fún federal government ẹjọ́ ń bọ̀ náà kó sí tó wọ́n fi fún aráàlú question tí mo kàn fẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ yín nìyẹn Àtíkù fún wọn níye báyìí Dangote fún wọn níye báyìí many people like that ń bọ̀ náà gbówó yẹn sí tó wọ́n fún aráàlú ebi ń pa aráàlú náà ebi ń pa wọ́n kí ló dé tí Nàìjíríà èho Nàìjíríà tí wọ́n ní doctor tí wọ́n lọ ń gba doctor láti China ṣèwé China ní kíní ti bẹ̀rẹ̀ wọ́n dẹ̀ ti bẹ̀rẹ̀ ṣẹ́ láti on the 8th so èho Nàìjíríà bó ṣe tóbi tó ìkọ́ máa ní doctor tẹ́ tí wọ́n lọ ń gba doctor China. àmọ́ pọ́dọ̀ ẹni tí wọ́n bá accept yàn jẹ́ kíní ò ní ran Nàìjíríà ẹ wo bí yàn ṣe ń kú l'Amẹ́ríkà Italy Spain wọ́n fẹ́ kí ọmọ kú bẹ́ẹ̀ Nàìjíríà ni kọ́ má gbọ̀n láì kán padà sílùú wọn ibẹ̀ ló ti wá ibẹ̀ náà ni kò ẹ̀ǹdì sí kò sí ní kò dé ọ̀dọ̀ mi kò dẹ̀ dé ọ̀dọ̀ family kò dẹ̀ dé ọ̀dọ̀ family ẹ̀yin náà àwọn olówó Nàìjíríà yìí náà ni kò máa kó torí àwọn náà ń wọ plane àwọn ò wọ plane náà lọ́bì ọkàn tí ó ti yé yín kò ní dọ́dọ̀ alágbára Ọlọ́run àmọ́ afúnjọba bọ́ ṣe dára sílé dúró sílé ó yẹ kó máa fún wa ní kọ́ta máa jẹ ẹ wo Amẹ́ríkà anybody ò jáde China náà anybody jáde wọ́n ti fún wọn lóúnjẹ wọ́n ti fún wọn lówó anybody ò jáde kí ló wọ́n ṣe fún wa ń bì báyìí gbogbo ẹ̀ tí wọ́n fún wọn tí wọ́n ní wọ́n fún wọn ṣe bá ń bolówó yẹn wọlé sí so yóò lè tì yẹn bá a sọ fún àwọn ìjọba yín kí wọ́n jẹ́ ká ṣe kíni ká bẹ̀rẹ̀ ṣe kẹ́nìbọ̀dì máa lówó ká máa fi jẹun. ṣéǹjì ta nílẹ̀ lánàá adẹ̀tí náà débi pé kò sí nǹkan kan mọ́ báyìí so torí gbà tó ṣẹ̀ bẹ̀rẹ̀ ní fílìn yẹn bí ká súnmọ́ra wa àbára wa jẹun bọ̀ tí ń sìn ó ti di pé ọ̀rẹ́ téèyàn fẹ́ lọ kílé tẹ́lẹ̀ gan-an ká lọ kíra wa kò dẹ̀ bí ṣe ń sọ̀rọ̀ báyìí kò sí nǹkan kan lápò báyìí mo ò rí kọ́ bọ̀ à ń fetí gbọ́ bọ̀tà àríkọ́ bọ̀ irú láìpẹ́ ẹ̀sẹ̀ ń sìn wọ́n wá kọ orúkọ àwa kan pé ilé kan èèyàn kan ló máa represent ilé kan so orúkọ wọn kọ orúkọ wọn gba phone number láti wẹ́ẹ̀sì yẹn dè nísìn àárín kankan but nǹkan tá a kàn rí nílé ni pé àwọn ilé kọ̀ọ̀kan wọ́n ń pín nǹkan ṣùgbọ́n tá a bá débẹ̀ wọ́n á ní tíkẹ́ẹ̀tì mẹ́mbà wa dà so yẹn ò yí àwà ọ̀rọ̀ olóúnjẹ dé à ń fetí gbọ́ lóòótọ́ wọn pín oúnjẹ wọn irú èní sìn àrí àwọn mọ́tò méje kan tán line up tọ́nà lọ gbóúnjẹ Bariga wà ṣùgbọ́n lẹ́ni tí wọ́n ṣe ń dé wọn náà ti gbóúnjẹ ilé méjì kan náà kó sí ibì kan táwa mọ̀ tá a lọ wọ́n ní wọ́ọ̀dù akọ
so a máa rọ gọ́ọ̀mẹ̀ntì wọ́n mọ bọ́ ṣe ń ṣe tó bá fẹ́ ṣe election tí nǹkan yẹn máa yí kọ̀ bẹ́ẹ̀ yẹn ló ṣe yẹ kán ṣe irú èyí nísìnyí ó yẹ kó jẹ́jọ́ wedding àbúrò mi ni bẹ́ẹ̀ torí kínní a lè ṣe so náà ẹ̀gbọ́n tí mo pè gan ẹ̀gbọ́n ní bóyá títí ìrọ̀lẹ́ o máa rí kankan bẹ́ẹ̀ mi ṣe ń pè ẹ̀gbọ́n bí ṣe ń pè ẹ̀gbọ́n àbúrò tèmi náà ń pè mí so èyí sì bí ṣe ń sọ̀rọ̀ yìí lẹ́yìn ẹ̀wà tí mo ti jẹ látàárọ̀ nsìn kò sí èyí tí ń fẹ́ jẹ báyìí dálẹ́ so débi tọ̀la kò sí kankan báyìí. mi ò rí sẹ́gbà bíi ti tẹ́lẹ̀ o mo ò ní sẹ́mi kankan rárá ọlá wípé owó díẹ̀ tá a tọ́jú ká mọ̀ ṣe jẹ àjẹtán iná la fi ń kó pẹ̀lú ọmọ àtìyá o bí eré la tiẹ̀ pé ọ̀rọ̀ ìnígbà náà àti bó ṣe di òun ṣùgbọ́n nǹkan tí mo kàn fẹ́ fàyọ́ ńbẹ̀ ni wípé tí onímọ́tò àtọlọ́kadà bí ò bá ṣiṣẹ́ fọgànáìsì ò ní jẹun wọn á ní adúró kalẹ̀ nínú ilé tá a bá wà yìí táwa bá lè máléèjì ọmọ ńkọ́ kọ́ lọ́mọ jẹ́ kọ́ ọmọ ọwọ́ tọrọ jẹ torí náà ẹ bá àwọn ìjọba sọ̀rọ̀ kàn jẹ́ ká bọ́ síta ká máa ṣiṣẹ́ àti ẹ̀tún dúpẹ́ lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Èkó ìyẹn Sanwó-Olú wọ́n fẹ́ ní pé ká ṣiṣẹ́ ní àná àtẹ̀ní pẹ̀lú ọ̀la ká lè rí náírà 2 náírà táfi lọ mọ́ bọ́ ìyàwó àtọmọ wọ́n tún ní fẹ́ dírà ọgbà ká tún dúró lé náà ni gbogbo nǹkan tí wọ́n dẹ̀ promise wa pa àwọn àárín nǹkan kan o olóṣèlú wọn ń kó gbogbo ẹ̀ fún ojú mi wọn gbé ráìsì kọjá lẹ́nìí bóyá mo ti jẹ àbí ń jẹun kódà mo rí tí ọkọ COVID-19 sí ara ráìsì náà ìyàwó àtọmọ wà lẹ́sìn akànjókòó kalẹ̀ ni ní nǹkan tí wọ́n jẹ́ sí àmọ́ owó ọlọ́wọ́ ẹsẹ̀ lẹ́sẹ̀ iná la fi ń jẹun torí náà ẹ bá bẹ ìjọba wọ́n jẹ́ ká ṣiṣẹ́ àníbòmíì ta lè ti jẹun àdẹ́fẹ́ tọrọ já àdẹ́fẹ́ jalè torí ẹ̀ la fi ní sí ọwọ́ wa lọ́wọ́ ẹ bá wa bẹ̀ wọ́n. àwọn tí coronavirus tó ń ṣe 19 ọmọọra wọn kò ṣá wọ́n tẹ̀ fún aláyè ká tẹ̀ ráyè ṣiṣẹ́ ká rọ́ ọmú lọ sẹ́nu kò sí nǹkan kan ọ̀fun alówó wọn ọ̀fun nǹkan kan kò sí ráìsì kò sí nǹkan kan ẹ kí wàá ní afẹ́ máa jẹ́ ńlẹ̀ ẹni ká dúró ńlẹ̀ ká máa sùn ká máa jí ìgbà ó níyàwó wà olódóbò 500 ẹ dá mi lóhùn ọmọ nǹkan iṣẹ́ kò níyàn lè ẹ fún wa ní nǹkan kan ẹni àjọ kò sí lé ká máa sùn ká máa jí kí la fẹ́ jẹ jọ. àwọn oúnjẹ tí wọ́n ń pín àti owó ṣé kò dọ́dọ̀ wọn. ọ̀pin dé Bàrígà yìí o wọn ò pín nǹkan kan pọ̀tíṣà náà pín fún wọn pọ̀tíṣà mẹ́mbà wọn náà pín oúnjẹ fún ọ̀pin fún rárá ọ̀pin fún rárá o. èmi ò tẹ́ ẹ̀rẹ́ nìkan kan nu wọn èmi ò rí kankan bí màá sùn dájí mi ò sùn mọ́jú gan tó bọ́ mọ́jú máa jẹ máa rò káàkiri jọ bàbá rí sí ìjọ tọ́lọ́run ó jẹ́ gàrí bá wọn fún ọkọ ọmọ fi ṣúgà sí kan mú pẹ̀lú kúrikúri ṣó dáa bẹ́ẹ̀ ó dá gúrúgà sí gàrí lọ́mọ́ mu kò sí nǹkan kan rárá ìyẹ́ ìwà àrí gàrí. wọ́n ṣe dáadáa ni o lórí lẹ́yìn àdúrà tí wọ́n bá gbàdúrà ju èpè ló tún kù fún ìjọba o láti rẹ́ẹ̀pù sẹ́nẹ̀tì áùsì lórí pírẹ́sẹ̀ntì deputy president èmi ń sọ yìí o lẹ́yìn àdúrà yóò wá pọ̀ ju èpè ló dẹ̀ tún kù fún wọn o. ẹ̀yin ìjọba la fẹ́ bá sọ̀rọ̀ ẹ ṣe wa mọ́lé kò sóúnjẹ kò sí nǹkan kan àwọn bọ́ìsì wọ́n ń gba pọ́s wọ́n ń dàdúgbò rú wọ́n ń jalè àwọn pátì ara wọn náà rẹ̀ sì fún o tó tọ́nà náà ń jẹ o àwọn ọ̀rọ̀ oúnjẹ ń Bàrígà ń bí o ẹ tó dẹ̀ sọ̀rọ̀ nu rédíò ní Bàrígà àti Ṣómólú náà wá ń jẹ fún o wọn wá ń jẹ fún wa rárá o àárín nǹkan kan o ẹ̀wọ̀n tó wá ń jẹ tàbá ìyàwó bíi 4 náà fún búrẹ́dì àwọn tún wá lé nínú àárín nǹkan kan ní gbogbo Bàrígà ń bí yìí o àwọn ara wọn náà ń gbé fún o tọ́dẹ̀ ń gbé lọ sílé wọn ojú bẹ́ẹ̀ lọ ẹ ṣàánú wa o ẹ̀yin gọ́ọ̀mẹ̀ntì ẹ ṣàánú wa o àwọn ọmọ wà ń lé o ìyá arúgbó wà ń lé gbogbo wa náà la wà ń lé o ẹ jẹ́ ṣàánú àwọn ọlọ́jà náà ẹ ṣàánú gbogbo wa ẹ jọ̀ọ́ o ànírógun àìsàn tí ò jẹ́ tiwa o. pé kó jẹ́ kí everybody máa lọ síbi iṣẹ́ náà torí mo kọ́ ta fi dúró sílé ìgànsẹ̀ kò mí ní ẹni tí a kò dúró sílé kò sóúnjẹ kò sí anything kò dọ́dọ̀ wa ó ti wá gbókọ́ wa bí ẹ̀mẹrin ẹ̀márùn-ún ààrẹ anything ọdún náà ni wọ́n ń gbé débì kan àwọn ò tiẹ̀ rí wọ́n ń gbé débì kan àìsí dìríkà kan dìríkà half dìríkà ẹjọ́ tọ̀lọ́ irú oúnjẹ wo nìyẹn so ó kàn ń febi pa gbogbo wa kò sówó kò sí anything kó jẹ́ kí everybody bẹ̀rẹ̀ ibi iṣẹ́ padà. àwọn kọ́sítọ́mà tó ń gbaṣọ wa fún wa tó yẹ kán fún wa lówó bí owó tó bá fún wa náà la máa ná so gbogbo wọn ò wà wọ́n ní ọtí council party táwọn fẹ́ ṣe due to coronavirus and again coronavirus tó ń sọ yìí ṣe wọ́n ní pọ́n ti bọ́dà how come tó ń spread again ká pé recently bọ́n yẹ tètè rí announcement yẹn òun ni wọ́n ti bọ́dà yẹn kò ní affect wa to the sense pé iṣẹ́ tá à ń ṣe náà la ti ń rówó tá a fi ń jẹun bọ̀ nísìnyìí àṣìṣe àti wọ́n á lè for the past 2 weeks
àjẹun owó tá a pa sílẹ̀ gan àti ìnà tó mo lò more than 1 hour 30 minutes láàárọ̀ nítorí pé mo fẹ́ gba owó ìgbà tó máa kàn mí gan owó ti tán ká pé iṣẹ́ tí mo ṣe ń sìn mo ṣì rówó àwọn kọ́sọ́mà déédéé ń gbaṣọ wa láti pass through sí mo ti wà ń lé yẹn owó déédéé ṣe máa yọ fún mi but ní síta ti cancel àwọn kọ́sọ́mà kọ̀ gbaṣọ lẹ̀ lẹ́yìn ìkòrò a máa wá gbaṣọ lẹ́yìn ìkòrò a máa wá gbaṣọ owó nílé sí owó ti tán. kí gọ́fìmẹ̀ntì kó wo mọ̀kúnnù ebi ń pa àwọn èèyàn wọ́n ní kó má jáde wọ̀ fún wọn lówó wọ́n ní pé kíbi máa wọ́n ní kí gbogbo wọn kó stay in ebi ń pa wọn kó anybody ò jáde anybody ò ṣiṣẹ́ so oúnjẹ olófẹ́ jẹ because ẹlòmíì tí náà gbowó tó ní tán kò sówó kankan lọ́wọ́ anybody mọ́ ṣé eyín kò dẹ̀ ní dákẹ́ anybody ló wọn jalè ìsílẹ̀ máa gbọ́ pọ́ tí ń jalè ọtí ń fọ́ lọ́dún ṣe kinní kan so that is just the point. orúkọ tèmi ni Alhaji Rasaq Maruwa Bariga Maruwa àríṣẹ́ṣe gbà tí wọ́n ti ṣòfin ká má jáde àríṣẹ́ṣe kò síṣẹ́ àwa ńlé náà ni owó tá a ti pa kalẹ̀ sílé là ń ná so gọ́vùnà wa try na nípa pé security wa náà ló ń fẹ́ kò fẹ́ kó ó rẹ anybody nínú ìlú àti Nàìjíríà náà lápapọ̀ oúnjẹ tí wọ́n ń pín yẹn àwọn olóṣèlú náà ní ń pín fúnra wọn àwa tá a dìbò fún wọn tá a járàlú tá a ṣe gbùngbùn olóṣèlú wọn àwùjẹ kó dọ́dọ̀ wa àdẹ́wọ́n láwọn arúgbó ni kí wọ́n máa fún so ó sì dá bẹ́ẹ̀ náà àwọn arúgbó tí ò lè ṣe bẹ́ẹ̀ tí àwa tí mo rí tó mẹ́ta lé ní tí sẹ̀sán fún sẹ̀sán tó ń pín kínní ní ọdún sì ń bí ó dàbí pé òun náà jẹ́ leader olóṣèlú ó ti ṣe chairman local government ń bí rí ní Bariga local government ó dàbí pé mẹ́ta ni wọ́n ṣe so àwọn la rí pé wọ́n kàn pín ráìsì léni àti indomie so ti yé nísìnyí àmọ̀ràn tẹ́mi lè fúnjọba ni pé bó ṣe rí nsìn gbogbo ẹni tó bá ní BVN lọ́wọ́ tí ó kì í ṣe òṣìṣẹ́ ìjọba tó dẹ̀ jẹ́ paráàlú ni tó ní BVN lọ́wọ́ so wọ́n lè gbìyànjú láti sanwó sákàǹtì irú wọn yẹn so wọ́n á lè rówó yẹn lò títí di táìmù tí wọ́n bá ní kí kálukú máa ṣiṣẹ́ oníṣẹ́ ọwọ́ onímọ́tò ẹni tó ń gọ̀kadà so àwọn yẹn ni wọ́n gbọ́dọ̀ ní kí wọ́n sanwó sákàǹtì wọn gbogbo akọ́là ń ṣe ìjọba àwọn òṣìṣẹ́ ìjọba ń sìn wọ́n fún wọn lówó tí wọ́n máa ná bẹ̀tẹ̀ àwa òṣìṣẹ́ ìjọba iṣẹ́ ọwọ́ là ń ṣe àdẹ̀rówó àdẹ̀ ni wọ́n ń donate owó so aṣíwájú gan gbìyànjú Tinubu wọ́n gbìyànjú gan nípa pé wọ́n ní wọ́n tún fún wa ní 200 million ní Lagos State ìyẹn gan tá a bá ń pín níbi 10,000 yẹn kó lè kárí ìwé ara Lagos State lásán ó ti yé aráàlú náà ti gbọ́ mọ̀ràn torí ebi tó ń pa wọ́n ló jẹ́ kẹ́lòmíì jáde síta tó wáyé pé bí ò pa wọ́n ti ń rówó tí wọ́n dẹ̀ ń rí oúnjẹ déédéé a mọ̀ pé wọ́n lè ṣe gbogbo ẹ̀ tán náà wọ́n gbìyànjú bẹ́ẹ̀ àwọn aráàlú yẹn ibi tó ń pa wọ́n ló jẹ́ kẹ́lòmíì máa jáde síta tí wọ́n fi ń rí wọn tí wọ́n ń káàkiri ìgboro báyìí kò dẹ̀ yẹ ká jáde síta torí COVID-19 yẹn ó léwu. aláwọ̀ rẹ́ ní kankan tó mú ṣàká ni wọ́n ní ká jókòó sílé wọn fún wa lóúnjẹ wọn fìdí wa wọn fún wa lówó àfi kọ́lọ́n kó ṣàánú wa o kọ́lọ́n jẹ́ kí lè stop before Ramadan ni o because okay sìn ẹ wo bóyá ń lọ báyìí gbogbo àwọn èèyàn tó wà ń lé everybody gbogbo àwọn èèyàn tó wà ń lé everybody ti ń kín at Sunday bá dé àti ẹ̀nímọ̀ pé Sunday ní báyìí Friday dé ànímọ̀ pé Friday la wà gbogbo tó so that kò sẹ́nìkan tó lè sọ pé báyìí ló ṣe lè ṣẹlẹ̀ àwọn tẹ́lẹ̀ wà lókè ká máa bá ṣe máa bá wọn sọ̀rọ̀ because gbogbo eléyìí kò sẹ́ni tí ò gbọ́n wọ́n tún ní wọ́n dáwó fún wa ká pín owó faraàlú àwọn other countries ṣé bá lè ṣe tiwọn nìyẹn ibi táyìn kówó sí lẹ́yìn sọ fún wa kó jóná sáwà gọ̀ ni àgbàtà àgbẹ̀ ní wa so àwọn tó wà lókè ká máa ṣe máa bá wọn sọ̀rọ̀ tó fi máa jẹ́ pé wọ́n máa sá kí ráìsì fáwọn wo ráìsì tán ráìsì àwọn ò rí ráìsì o.